màmá mi Adédọ̀yìn wúlé mọ́tù ṣé ń bẹ nínú ilé ní àbúrò òde onílò ní jẹ́ ní abẹ ní ọ̀wẹ̀ bí tí ẹ bá jẹ́ mọ́mì kan ọmọ ní ń pèrí yeye làbákí aláràgbà yìí dá ló ń kí ọ lọ́wọ́. Àṣàbí ṣọdún ayọ̀ ẹ kí pọ́pù ọdún. Àṣàbí ṣọdún ayọ̀ ẹ kí pọ́pù ọdún o. aláṣàbí tó ń ṣàfàǹsì o Àṣàbí adé tó ń ṣàfàǹsì o Àṣàbí ṣọdún ayọ̀ ẹ kí pọ́pù ọdún. màmá ọmọ wàrẹ̀ mi fúra o ẹ kí pọ́pù ọdún. màmá orí dá mi láre Martins ẹ kí pọ́pù ọdún. ọmọ Mọ̀dínà rẹ̀ ẹ kí pọ́pù ọdún. Tóyìn Àmọ̀dù rẹ̀ o. ẹ kí pọ́pù ọdún. ó mọ́lá bẹ́kẹ́ mọ́ gbé kínní ọ̀hún dé o nítorí bí rokoroko bá dé agbégbá ògo ìrọ̀wúrọ̀ wú bá dé agbẹ́tẹ̀tẹ̀ òwú dání èmi làwọn lónìí nítorí màmá mi wúlé mọ́tò Àṣàbí tó ń jà pound dúdú parí ọ̀la rẹ̀ wà lóbìnrin sexy man lato UK tampa president ní sọdún lọ́wọ́ o ọdún èyí tó ṣe léyìí ò ní jáse mọ́ ó ti wáyé nínú ilé bàbá rẹ̀ Àmọ́dù Èkó fọṣọ níbi tí àgẹ́rẹ́ ń sáré ju ẹlẹ́sẹ̀ méjì lọ́ní ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ológun Kútẹ́rì àṣà lóògùn òòṣà ní ọ̀sẹ̀ mọ́sàn ọmọ Kútẹ́rì oṣù ògbòbí Kútẹ́rì ń gorí o ẹ̀yìn lọ́ máa rí lẹ́nu kólé ọmọ àtúpà ń wọ́gànà ẹ̀yìn lọ́ máa fi dúlé wọ́n wọjà wọn rìn gbẹ́dẹ́kẹ́ ọ̀bùn wọjà wọ́n sì mọ pàṣọ ẹ̀yìn lẹ́yọ̀ o ayé ní ẹ̀yọ̀ o ẹ̀yọ̀ bàbá ń tẹ̀yìn tí ń fi góòlù ṣeré ẹ̀ ní ìsanwó oníbodè òdìlé ẹ̀yọ̀ o ayé ilé ẹ̀yọ́ o. ẹ̀yọ̀ o ayé ilé ẹ̀yọ́ o. ẹ̀yọ̀ bàbá tẹ̀yìn tó fi bọ́ọ̀lù ṣeré ẹ ò ní sanwó oníbodè òdìlé. kí lẹ́ẹ̀dún gbé owó lẹ́dún gbé. kí ló fi ṣe aṣọ ló fi rà. aṣọ kí lẹ rà o ẹyẹ òyìnbó. ẹ̀dún jalè ẹdún jalè ó kòrú lọ. ọlọ́ba ọlọ́ba. ọlọ́ba ọlọ́ba. àṣà o ẹyẹ gbẹyẹfò. àṣà o ẹyẹ gbẹyẹfò. igúnnugún ẹ yẹ o ẹyẹ òye. àlùkò ẹ yẹ ọ̀sà ẹyẹ ọ̀sà. mánú mẹ́sà o mánú mẹ́sà o èyí àgbó èyí àtọ́ àmọ́ lọ́wọ́ àmọ́ lẹ́sẹ̀ àmọ́ tìmọ̀ lè ti mọ́rí tìmọ̀ lálámọ̀ǹgàmọ̀ ojú ò máa ṣẹ́gi òréré àfọ̀njá alágẹmọ kò mọ sáàkúta dùgbẹ̀dùgbẹ̀ lọ́mú sílọ láyà obìnrin oko ní ti kú ilẹ̀ ní tẹ̀pa èsì ò máa bọ́mọ lúkẹsẹ̀ lulẹ̀ bàbárẹ̀ ń mèsì kọ́lé ń mọ̀dẹ̀ ráyè èèṣùà Èkó lọ́lọ́kun lọ́sà àwọn lọ́lọ́hun fún. Èkó lọ́lọ́kun lọ́sà àwọn lọ́lọ́hun fún o. ọ̀sà ò ṣe é gbé lọ sí pọ̀tà. òkun ò ṣe é gbé lọ sàbújá o. Èkó lọ́lọ́kun lọ́sà àwọn lọ́lọ́hun fún. ọdún èyí tó ṣe léyìí ò ní jáde máa ṣàbí ìbí olórí ire ta ló gbé ẹ lómi lẹ́kọ̀ọ́ máa bí wọ́n pé ta ló làbàtà bútúbà bomi fún mi ta làbàtà bútúbà bodò kodò Èkó àdélé tí àgẹrẹ sáré jẹlẹsẹ méjì lọni ẹdídẹlú Èkó tí ọ bá kọgbọn lóyìn Àmọ́dù dẹkùn máa sọ fún pọpọ onítọ̀hún lọ́rùn alákejìkejìkejì torí afẹ́fẹ́ tí ń fẹ́ bẹ̀ ní bèbí òkun ti yín fàájì tí ń ṣàn bẹ̀ ní bèbí ọ̀sà Èkó ọmọ òòsà ní ọ̀sẹ̀ wọ́n sọ ọmọ Kútèrè òṣò gbòbí Kútèrè gborí o èmi lọ́mọ arílẹ̀-èdè òkòlé ṣebí nínú ilé bàbá ẹ̀ tó bí ọlọ́mọ ẹni ọkú ọdún tòní o olórí ẹbí bámbám ni mo kí lọ́wọ́lọ́wọ́ ẹ̀gbọ́n Rashida o ẹ̀gbọ́n Kazeem ẹ̀gbọ́n Fatima Àjọkẹ́ Adéròjú Tumi entertainment ọ̀gá tèmi là bákí akéwì gẹ́gẹ́ ẹ̀gbọ́n Adémọ́lá ọdún tó ṣe léyìí ò ní jáde mọ́ lọ́lọ́lọ́wọ́ bá ọmọ alájà Mọ̀dínà Adénìkẹ́ Àmọ́dù ó ti wáyé nínú ilé màmá rẹ̀ tó bí ọlọ́mọ èmi ò ní fárí apá kan dákẹ́ sí o Ìjẹ̀bú ní ṣe lé màmá rẹ̀ tó bí ọlọ́mọ ẹ̀wẹ̀ sọ ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀ sọ ọmọ alárẹ̀ o.
kú yóò fẹ́ ní rẹ̀ tó kú sọdún alágẹmọ ọmọ alágẹmọ àbí ohun ènìyàn wọn ò mẹ́kún wọ̀ gbó bàrà rí o ìbà ní mẹ́kún wọ̀ gbó rẹ́mu ọmọ onígbó mọ́dé ọmọ onígbó mọ́wọ́ ọmọ onígbó kan àjòjì ò gbọ́dọ̀ wọ̀ bẹ́ẹ̀ àjòjì tó bá wọ̀ gbòòrò lọ sí ẹni ẹbọra ẹ̀yin tún lọ́mọ alágẹmọ ò tún wọ̀ yọ̀wọ̀yọ̀ orí owó mélòó lẹ́ni tẹ́ ẹ fẹ́ máa fọmọ Ìjẹ̀bú ṣeré ọmọ ajagbalúra ọmọ abigi owó sológo bí ẹwẹlẹ ọmọ Ìjẹ̀bú tí ọ̀bára mọ́tò wọn àti ìkọ́lé ńláńlá tó kù ayé àgàgà lónìí lọ́jọ́ bíi ẹ̀kọ́ nídọ̀jú ẹkún lágbára Ọlọ́run ọba olóríire èèyàn láwùjọ UK tampa president Adédoyin dẹ́wọ̀ àdúrà kọ́mọṣà mi ó lágbára Ọlọ́run ọba ọdún tó ṣe dé yóò ní ìjáde mọ́ ìwòyí àmọ́dún ìgbà lérè lẹ́ni àwọlé rẹ̀ lẹ́ni ire gbogbo kọ́mọ wọ wálé ọ̀tá tó bá wá gbé kòtò ní olúwa rẹ̀ ni ó jí sí ẹni bá ní kó kú o olúwa rẹ̀ ni ó gbé èkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra òkè òkun lọ́mú lé sí o ayé ò ní sọ pléènì ipò sí mọ́ lọ́wọ́ ẹ̀rí UK lọ́mọ tí ń gbé pa owó wálé dẹ́kun máa jẹ gbádùn ara rẹ lọ àgbẹ̀ mi ṣe tán mọ́ rẹ̀ lé o àdúgbò mi ṣe tó rè kóṣù